ẹ kúlẹ̀ ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Fọlúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri, mo kí yín kú ọdún o, a kú ọdún, a kú ìyèdùn, èmi á ṣe púpọ̀ ẹ̀ o, ọdún ò ní mú ìkọ̀kọ̀ lára wa lọ o, a máa lò nínú ayọ̀ àti àlàáfíà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Fọlúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. Ẹ máa wo Bisi ológe, kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that down. He's one of the major men I respect in the theater industry. He is a president. He is a bundle of talent. He is an epitome of the to sing this very special song for Ibrahim Chatta. Please go to this stage. Ibrahim Chatta, the bless you. Let's just get out and say happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you, Ibrahim Chatta. Orúkọ mi ni Ọlámilẹ́kan Àyànlá àti gbogbo yín pátápátá mọ̀ sí 220. Kí ni tí ẹ fi wà nígbà iná ṣàlẹ̀? Mo wá bí torí pé à ń tún ayẹyẹ ọjọ́ ìbí bàbá mi ṣe. Ibrahim Chatta Abíọ́dún Òjòjà ọmọ Tọ́lá Àjàdí ọmọ Tápàlẹ́ ìgbé. So torí ẹ̀ la ṣe wà ní ìlú Ìbàdàn níbi bíi ní club XS. Láti Ibrahim Chatta jẹ́ gan sí ilé ìwà àti nínú iṣẹ́. Ó máa hádìí díẹ̀ láti ṣàlàyé bí Ibrahim Chatta ṣe jẹ́ sí mi because ilẹ̀ máa mọ́ bá wa bèbè ilẹ̀ máa tó máa ṣù. But all I can say is Ibrahim is my father, mentor. Ibrahim is my everything. Wallahi alazim is my everything. Ibrahim jẹ́ nǹkan dáadáa tí wọ́n ṣẹlẹ̀ sí yẹn tí yẹn máa ń dúpẹ́ pé Ọlọ́run dúpẹ́ pé nǹkan bá ṣẹlẹ̀ sí. Because tí èèyàn bá ń wò níwájú èèyàn máa rí pé aṣíwájú dáadáa ni tí èèyàn ní kọsẹ̀. Tí èèyàn bá ń wò nípa kéèyàn ń wà èèyàn máa rí pé àwọn tó máa ń sọ pé husnul khuluqi ìwà tó dáa láyé nínú àwọn tó máa ń wò nínú wọn ló wà. So Ibrahim kì í ṣe ẹni tó máa ń fojú pààyàn rẹ̀ kò kì í ṣe tó máa ń wá ṣubú èèyàn. Kìí sí rò pé ó ṣe wá dá abẹ́nìkan kò tí ì dá fún ó gbà pọ́lọ́ ló máa jẹ́ kó padà dá fún nígbà àwọn kan yẹn la kọ́ lọ́dọ̀ ẹ̀. So Ibrahim Chatta is everything to me. I love so much. I love him. Even nígbà tí when my father was alive, I told my father that bá mi mo ní bàbá mi Ibrahim lórúkọ rẹ̀ kò ṣe rí lọ. Àmọ̀ràn lẹ́wà lè ní fún wọn ní ṣókí. Ṣé fún Ibrahim? Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ̀ tí máa ní fún Àjàdí ni wípé because I do call him Àjàdí pé ó keep doing good. Èèyàn kí n mọ̀ ṣe tán wọ ìwọ̀nba bí tó bá ti rí pé òun ti ń kú rí ẹ̀ka tó kú tún ṣe torí kì í ṣe ẹlẹ́ka kò rẹ́ ṣàdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam. Àmọ́ ètò ṣe tó náà mọ̀ kò dá ẹ̀ kó máa ṣe lọ kó máa yẹ kó máa gbó láti máa ṣe nítorí pé òun lọ̀pọ̀lọpọ̀ èèyàn ń rí tí wọ́n fi ń wò pé ìpàṣẹ táwọn máa tọ̀ lélẹ̀ ìtàn fi ń lọ ọ̀fẹ́ kọ́lọ́mọ́ gbà wà dáadáa kó lọ́wọ́ ẹ̀. Àdúrà yìí ní ṣókí ẹ̀lẹ́ sórí kọ́ni. Àdúrà mi ni pé Ọlọ́run ní pàtì Ibrahim jẹ́ kò ní jẹ́ kó tán kò ní fa kó ṣe kò ní jẹ́ kó rí ìnira tí òun bá wá jẹ́ kó rí gbogbo ẹ̀ àtòun àtaya àtọmọ àtẹbí àtara àtọ̀rẹ́ àtòjúlùmọ̀ Ọlọ́run ní jẹ́ fún ara burú lágbára Ọlọ́run ọba yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ àti gbogbo ẹni tí ń gbọ́ mi báyìí tẹ́ tó padà máa wò ó rí bẹ́ẹ̀ fún yín láàbẹ̀ wọ́n láàbù wọ́n táyé láàbẹ̀lá. Ọlámilẹ́kan Àyànlá ló kọ́ mi Ọládélé títí lọ kó ló wá dá mi lára ọmọ ṣe ìlú mọ̀kànlá University that's my name. Do Alia 220. ẹ ṣe gan. Give a fantastic view. Give a lovely view. And you are so happy birthday. Yeah.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.